ìbò Ọ̀ṣun kò sí tó kan bàbá ìmáàmù mọ̀ sọ pé kẹ́nìkan lọ dìbò ẹnìkan lọ́sùn ẹ̀yin ará Ọ̀ṣun ẹ dìbò ní dèédé ẹni tó bá ṣe dáadáa fún yín nípínlẹ̀ Ọ̀ṣun ẹ sì kíni ẹ dìbò fún dèédé ẹni tó bá ṣe dáadáa fún yín nípínlẹ̀ Ọ̀ṣun ẹ tó láti 1999 wá sí àsìkò tí gómìnà Adémọ́lá Adeleke mẹ́mbẹ̀ yìí ẹ wo ẹni tó bá ṣe dáadáa fún yín ẹgbẹ́ tó bá ṣe dáadáa fún yín ẹ dìbò fún. ìdí bàbá ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ tí wọn ò fi lè tako ẹnì kankan ni pé àwọn mẹ́ta tá a mọ̀ tí wọ́n hàn tí wọ́n fojú hàn tí wọ́n ń díje nínú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ a ní Najimudeen Abdulsalam Fọláṣayọ̀ a ní Munirudeen Bọ́lá Oyèbámíjí a ní gọ́vnà Nurudeen Adémọ́lá Adeleke Jackson nílé tí wọ́n tó ń fi pìyàn pé ìmọ̀ ẹgbẹ́ tó bá sọ pé kí ni wọ́n ní ìmọ̀ ẹ̀lẹ̀ wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́lá bá wá tí wọ́n bá sọ pé nóòrù kí ni pè ìmọ̀lẹ̀ Nurudeen ìmọ̀lẹ̀ ẹ̀sìn lóko tí gómìnà tó wà mẹ́rin lọ́wọ́ báyìí nìsín tí wọ́n sì gbà fáwọn ìjẹ tá a sì yẹ pẹ́ẹ́nu tọ́já sí pé gómìnà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní orí ìdíje ní ìsìn mùsùlùmí láwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí tó bá pamọ́ bẹ́ẹ̀ ó kù sáàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtọ́lọ́hún wọ́n pè nìkan ní Seminary Baptist Church ilé ìdìbò kan bẹ́ẹ̀ polling unit kan bẹ́ẹ̀ nínú APC Bọ́lá Ahmed Tinubu wọ́n jáde fún ààrẹ ń bẹ̀ sẹ́nitọ̀ Fatai Buhari wọ́n jáde fún sẹ́nitọ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ Ọlájùwọ̀n Akálà wọ́n jáde lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ tí ń lọ fún rep House of Rep Peter Obi jáde ní Labour Party ẹnìkan náà jáde ní sẹ́nitọ̀ tọ́jú ọmọ Ògbómọ̀ṣọ́ ìrántí ó kọ rẹ̀ ẹnìkan náà jáde ní rẹ́pù kí la fẹ́ lò ń bẹ̀ ni pé nígbà tí èsì ìbò jáde ń bẹ̀ Peter Obi ní Seminary Baptist níbi polling tó wà ń bẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ń bẹ̀ Peter Obi ríbo 1000 yìí kankan Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ mùsùlùmí tó gbé mùsùlùmí tó lo muslim ticket Peter Obi tó jẹ́ Christian ó ríbo 1000 plus nílẹ̀ Yorùbá ẹni tó jẹ́ Igbo tó jẹ́ Christian ó ríbo 1000 plus Tinubu tó jẹ́ mùsùlùmí tọ́jọ́ ọmọ Yorùbá tẹ́ ń pariwo ọmọ Yorùbá tẹ́ ní akínní kan ọmọ yóò sì ní bẹ̀bẹ̀rẹ̀ ó rí bò 50 kankan 50 àti kankan lórí ní Tinubu torí pọ́ jẹ́ muslim ticket Fatai Buhari sẹ́ńtọ̀ Fatai Buhari tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí nísìnyí níbẹ̀ òun náà rí bò tí ó tó 50 torí pọ́ jẹ́ mùsùlùmí Fatai Buhari ẹni tó jẹ́ Christian tó jẹ́ opponent ẹ̀ òun rí bò iye 1000 plus ti Peter Obi náà torí pọ́ jẹ́ Christian ìbò kan tí ẹ dì fún ẹgbẹ́ olóṣù ọwọ́ ń bẹ̀ ní Ọlájùwọ̀n Akálà tọjọ màlà Akálà tó jẹ́ Christian tó náà wọlé ń bẹ ní tí mo sọ yìí ẹni irọ́ ni ìfohùnsọ̀kan wo ló débẹ̀ ọ̀rọ̀ wo ló débẹ̀ tí ìbò ń fi lọlẹ ọkàn mìíràn níta ẹka má ṣe ni pé ọ̀rọ̀ yẹn ti parí ẹ̀ lábẹ́nú kẹ́ tó wá sí kíni kẹ́ tó gbé jáde bó tilẹ̀ pé mo tó gbọ́n ẹ lólùfẹ́ ojú ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé pàápàá jùlọ ẹni tẹ́ jẹ́ olólùfẹ́ bàbá ìmáàmù àgbà àdọ̀tún Yunus Olùṣínà torí ayélujára kejì tó lápẹ́ ṣe ọlọ́run jẹ́ kẹ́mi bàbá yìí ogun lórí dáadáa ló ń bá lọ. fún kan síbi ẹni jáwù láàrin àná sí iye ọwọ́ ọ̀sán òní kí ló ṣẹlẹ̀ fún ẹni tó bí àbáyé mọ́mọ́ àgbà tí ń gba àwọn èèyàn mọ́ràn àwọn mùsùlùmí mọ́ràn. àwọn èèyàn wá ń pariwo wá kíní kan wọ́n fẹ́ pín kíní kan wọ́n fẹ́ dá wàhálà ẹ̀sìn ìgbà wo èèyàn wa. Àkọ́kọ́ ni pé mo rọ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ jẹ́ lólùfẹ́ àbá ìmáàmù tẹ́ jẹ́ mùsùlùmí àtiwọ́ tó nífẹ̀ẹ́ wọn o àtiwọ́ tí ìwọ náà tó nífẹ̀ẹ́ wọn látàrí ìdí kan àbí kejì àbá ìmáàmù wọn ò gbà ló láti dá ìyapẹ̀nú lẹ̀ láàrin mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn míì wọn ò sì níbi ètò tẹ́yìn sí lánàá níbi ètò MOPAP Muslim Political Awareness Front bàbá ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ wọn ò lù ló ń tẹ̀ pé gbogbo ẹ̀yin èèyàn o olùdíje báyìí ní ká ìdìbò fún níbi ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń bọ̀ o bàbá ìmáàmù wọn ò ló ń tẹ̀ bẹ́ẹ̀ èyí tí wọn fi ló ń tẹ̀ ni pé kódà níbi ètò wọn sọ pé ìmáàmù àgbà làwọn ṣùgbọ́n tí wọ́n sọ wọ́n ṣàlàyé ìbò tá a dì ní ọdún 2023 láàrin ààrẹ tó wà ń bẹ̀rẹ̀ ọlọ́ Bọ́lá Ahmed Tinubu Àtíkù Kwankwaso àti Peter Obi wọ́n ṣàlàyé tó wà ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣàlàyé bẹ́ẹ̀ náà kọ́ lórí mu èyí tí bàbá ìmáàmù sọ yìí tí wọ́n sọ fún àwọn mùsùlùmí pé kí wọ́n sọkàn yín tí bàbá ìmáàmù gbà lérò nǹkan méjì ni àkọ́kọ́ ni pé nípa ìbò tí ń bọ̀ yìí ẹni yòówù tí ó bá dìbò wọlé nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òǹkà mùsùlùmí lọ́pọ̀ jù nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá ń sọ pé jẹ́ wọ́n sọ pé ẹni yòówù tí ó bá dìbò wọlé nípínlẹ̀ Ọ̀ṣun kí mùsùlùmí ó fẹnu ṣọ̀kan sójú kan pé ẹni yìí o kẹ́niyàn mọ̀ pé àwọn mùsùlùmí o ìbò wọn lọ́pọ̀ jù nínú ìbò tí
ó gbé òun wọlé o kẹ́ ẹ fohùn ṣọ̀kan kán lè kàyàn kún nínú ìjọba ìlú tó bá wà ń bẹ̀. àwọn tó wá ní lórí kíní kan nǹkan dúró o tá a bá ní ká wò wọ́n sọ pé ẹnìkan kò jókòó ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ó fowó kọ sí gbogbo ilé òun ti ẹ̀kan wa ṣùgbọ́n tá a fẹ́ lò ní pé bàbá ìmọ̀ mọ̀ sọ pé ẹ̀tẹ̀lẹ̀ nígbà ṣùgbọ́n jẹ́ kẹ́nu yóò kù gẹ́gẹ́ bí mùsùlùmí kẹ́ni tó bá dìbò wọlé ó mọ̀ pé ìbò mùsùlùmí lọ́pọ̀ jù níbò tí ó gbé òun wọlé gẹ́gẹ́ sípò tó ń wà labalábẹ́ bá. ẹlẹ́yìn tó wá tẹ̀lé ni pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn míì tẹ́ ń pariwo pàápàá jùlọ tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ń pariwo abala àwùjọ pé kíní kan this man this that ẹ̀ náà ní mission tí ẹni mission tí ẹ sì kíni ẹni mission tí lára mission tẹ́lẹ̀ ni pé ẹni tẹ́ bá fẹ́ dìbò fún ẹ̀ ti fẹ́ nu kò lóye tí yé kàn ní pé ẹ̀yin sọ ya ń yá débi ká yí ọmọ pé ẹ̀yin náà ń dáná abẹ́nú ibi ọ̀rọ̀ yín wà mí ẹ jẹ́ mú àpẹẹrẹ wá ẹ dákun tí ọ̀bá yìí pẹ́ ẹni mission tí kí ló fa yes daddy tó gorí ẹ̀rọ àgbàgbé kan ní ọdún 2023 yes daddy àtàní sọ̀rọ̀ pé yes daddy tó gbà tá ń gbà náà àkọ́nà ẹ̀kejì ni pé ọ̀kan lára àwọn olùṣọ́àgùntàn àgbà wọ́n sọ yáyà pé vote for Jesus mùsùlùmí ò pariwo àwọn ọ̀bá yẹn jẹ́ lókótó yá ló dé èyí tó wá tí ọ̀pá máa ń bẹ̀ tó hàn gbangba tó jẹ́ ẹ̀rí tí ń mú wa ni pé ní ìbò 2023 nínú Ògbómọ̀ṣọ́ ń bẹ̀rù ẹni olùfẹ́ ojú ọmọ Yorùbá ètò ìfẹ́ sọ jù báyìí lọ kò sí tọ́ka bàbá ìmáàmù báwọn mùsùlùmí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n sì pín sí bí ètò mùsùlùmí wọ́n sì bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ wọ́n gbà wọ́n mọ̀ràn gẹ́gẹ́ báwọn tó jẹ́ olùṣọ́ àgùntàn ṣọ́ọ̀ṣì náà sì máa gba ọmọ ìjọ wọn tí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ sọ ìbò wọn síbi tí wọ́n bá gbà pé pẹ̀lú káwọn sọ́ọ̀ṣì gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ níbi Seminary Baptist Church ní tí mo fi ṣàpẹẹrẹ o ẹ̀rọ ìfẹ́ wa kò jù bẹ́ẹ̀ lọ tó dàbọ̀.